عادل خيار أيا صلاتي أيا سر الحقيقة يا صلاتي الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم النبي لداكو صلى الله عليه وسلم لا ينبوى كيكيري صلى الله عليه وسلم أسكب الصلاة فالنبي مولانا أمير الجيش غفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار أبامي يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí bàbá wa àgbà tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamun alaykum. bàbá wa tí wọ́n jẹ́ alfa àgbà fún bàbá wa Ọláìdé Ṣéhù. Sunnatun nabawiyyatun. bàbá wa Araṣe. Salamun alaykum. ọba tí ó fi ń ṣe ọ̀ṣọ́ wa Ọlọ́run ò ní gbà yín lọ́wọ́ wa lójijì. Sunnatun nabawiyyatun. mo fi bàbá wa Araṣe mo fi kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀. Ijabatuhu faridun. bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún bàbá wa Araṣe mo kí yín púpọ̀. Ijabatuhu faridun ala kulli muslimin. mo wá kí àlùfáà wa àgbà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi. àwọn náà tún ṣe kòná ńláńlá fún mi. Ọlọ́run ó jàre yín pé dáadáa. Salamun alaykum. àlùfáà wa Abdulhadi mo kí yín mo fi àná mo fi kí yín. Sunnatun nabawiyyatun. Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ láéláé. Sunnatun nabawiyyatun. torí mi wọ́n láwọn dúró torí mi. àbáwá àgùnfóyè kọ́ yìí. Sunnatun nabawiyyatun. àbáwá ní máyégún gbáyégún. Sunnatun nabawiyyatun. mo wá rí i pé kìí ṣe torí mi lẹ fi dúró torí àwọn tó bí wa ni. Ijabatu faridun. mo kí yín púpọ̀ ẹ má bínú kíkí yín jù bẹ́ẹ̀ lọ mo kí àfáà wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. Ijabatu faridun. àfáà wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá tàtàrà tí wọ́n mọ kí máa dìbò. Salamun alaykum. àti máa dìbò àti sanmo gbogbo ẹ̀ náà bò. àyìnbó rí dọ́ńkọ́. Sunnatun nabawiyyatun. torí nbí tá a bá ti rí yín àfi kárí Maulana inú rẹ̀ dọ́. Sunnatun ẹ wí bẹ́ẹ̀ dáadáa. nabawiyyatun. ẹ bá ní adamallahu wa hayatahu. Ijabatuhu. bẹ́ẹ̀ bá délé ẹ bá ń kí àìnú rí dọ́ àìnú rí dọ́. Ijabatuhu. afa dáadáa nínú orí ọlọ́kàn rí. Faridun ni. àyè bẹ́ẹ̀ kọ́ ni. Ala kulli Madibo. muslimin. mo tàtàrà máa dìbò mo kí àfáà wa tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo tún kí ọ̀págun àìnú rí dọ́ lọ́hùn. Salamun alaykum. ẹni tí ò ṣe é jí gbé tí ò jẹ́ jù sápò. Sunnatun nabawiyyatun. ẹ bá yorùbá àdẹ́bì mọ́. Sunnatun nabawiyyatun. ẹ bá délé ẹ bá ń kí àìnú rí dọ́. Sunnatun nabawiyyatun. Ijabatu. mo rò pé kí n rí àìnú rí dọ́ náà yín àyín lónìí ní ọ̀la yìí.
ń bọ̀ wá. faridun ala kulli muslimin. mo kí àfáà wa tí wọ́n gba owó ọpẹ́. salamun alaykum. bẹ́ẹ̀ bá ń gbọ́ kẹsẹ́ẹ̀tì tí ò rí yóò ṣe bí bàbá wa Àjàní Bello ní sọ̀rọ̀. sunnatun nabawiyyatun ijabatuhu. yóò máa dá sí ni. ijabatuhu. yóò máa rẹwà sí ni. ijabatuhu faridun. bí kì í bá ṣe pé mò ń kanjú ni mò ń gbádùn yín gan. àfáà tí àfáà ẹgbẹ́ rẹ̀ bá ń ṣe nǹkan tá àfáà ẹgbẹ́ rẹ̀ bá wá ń bínú orí àfáà yẹn ti dàrú ni. ijabatuhu faridun. kò mú wà nábì ni. ijabatuhu. bó làfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó ti máa gba yìí kan tó gbọ́dọ̀ máa rò pé irú yìí tí ń gbà àwọn ìwọ náà lọ ń gbà. ijabatuhu faridun ala kulli muslimin. mo tàtàrà àfáwà mo kí gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀. salamun alaykum. mo kí ọmọ ìyá mi láti Ìlọrin al-istijaba. sunnatun nabawiyyatun. bí istijaba náà ń bẹ bí òsì èyí bẹ́ẹ̀ bá ti wo àwọ̀ náà àtàgbádá àti fìlà àtàgò àti bàtà náà yóò mọ̀ pé istijaba náà ń sáná ni. sunnatun nabawiyyatun. istijaba náà ò ní dúró. sunnatun nabawiyyatun. al-istijaba. sunnatun nabawiyyatun. istijaba ta ló mú kọ́bọ̀ bí ìyá ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀. sunnatun nabawiyyatun. àṣírí tó yẹ hànà ń bẹ lọ́wọ́ wa ń lọrin abẹ́gbà bẹ́ẹ̀ ni faridun. máa dìbò istijaba ní rúlẹ̀ yìí. ijabatuhu faridun ala kulli muslimin. àpọ́nlé ọlọ́run ó máa tẹ̀lé yín káàkiri ni. gbogbo àfáà tí ń bá ń dún kọ̀rọ̀ káàfẹ́ ẹgbẹ́ rẹ̀ ó fi tẹ́ ayé tiẹ̀ ní ọ̀tẹ̀ àti ayé ọmọ rẹ̀. ijabatuhu faridun. ọkàn wọn arúláwà ní wèrè káàkiri lásán ọ̀sìn níwà. ala kulli muslimin. ọ̀tún kóṣẹ́ sásọ níbàdí àti níkùn gbogbo ẹ̀ àwa rò pé èèyàn rí ni ọ́ èèyàn búùsì ni ọ́. ijabatuhu. ẹ yòbó ànábì oje. faridun ala ẹja lọ níwà. kulli muslimin. ẹja lọ níwà. ìwà lọ́lọ́run fi ròyìn ànábì. salamun alaykum. ẹ wá wọn fà wá tí wọ́n kó nà mí pẹ̀lú gbogbo jàlálà yìí. sunnatun nabawiyyatun. mo kí ẹ̀yin ìyá mi ó débẹ̀ ó dẹ̀rọ̀. sunnatun nabawiyyatun. mo kí ẹ̀yin alága lọ́kùnrin lóbìnrin. sunnatun nabawiyyatun. mo wá darí kíkí mi sọ́dọ̀ ẹni ìní. sunnatun Ọláìdé Ṣéwù. nabawiyyatun. ṣe ti rí ntí ò da ó yẹ ká máa change díẹ̀díẹ̀. bá a bá pèdè wáàsí báyìí wáàsí ló yẹ ká jẹ́ ó máa ṣáájú. sunnatun nabawiyyatun. ju gbogbo ń tábà máa ṣe lọ. ijabatuhu. àmọ́ tó bá dọ̀dún tí ń bọ̀ mo mọ̀ pé á correct ẹ̀. ijabatuhu faridun. àwa mùsùlùmí ọlọ́run kó ṣàánú wa ni òun náà làwa náà máa fi ṣe bá àti wọn ṣe òun. ijabatuhu faridun. Ọláìdé Ṣéwù onínúure ọlọ́kànre. salamun alaykum. ẹ dákun ẹ̀yin màmá mi mo fọlọ́hún bẹ̀yìn níṣẹ́jú méjì sí mẹ́ta páàsì mi ò ní pẹ́. ya khiyara minal wara. àmọ́ ẹ má rojọ́ mọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ torí tànàbí Muhammad. ya khiyara minal wara. ẹni ó bá nífẹ̀ẹ́ ànábì tinútinú tó sì fẹ́ kọ́ ọmọ òun ó dògo láyé kó yóò bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta wìtìwìtì. ta'ishuna ma dama zamanu ilal ula. Ọláìdé Ṣéwù. salamun ẹ pé Ṣéwù. ìmọ̀ pé láwa nínú fi ti tó báyìí. sunnatun nabawiyyatun. lọ́dọ̀ wa nílọrin la máa wé báyìí. sunnatun nabawiyyatun. ankuri la máa pẹ̀lú èyí tí Ọláìdé Ṣéwù wé yìí. sunnatun nabawiyyatun. yekulu hihi awu yekulu ha. yekulu ha awu yekulu hihi
يقولها يقول هي الله لا إله إلا الله الصادق الحبيب رسول الله. Imam bẹ bíbí ń bẹ asiki tuntun yanjú náà tó ń bẹ. Yakulu aw yakulu. Gbogbo ntá wa kà pé Ọláìdé nìyí èyí tó ságbá gbogbo ẹ̀ wá ní tìjú. Yakulu aw yakulu. Sambo gbogbo ntẹ̀yàn bá ní láyé tí o bá ní tìjú Ọlọ́run fẹ́ jó parẹ́ ni. Yakulu aw yakulu. Owó ní ẹ jẹ mo kí owó ní ẹ jẹ púpọ̀. Yakulu rọ ìlú àgbáyé Ọláìdé Ṣehu. Bíntín ń da yìí náà ni kò máa da lọ. Yakulu gbogbo tí ń jẹ́ràn bànújẹ́ àtẹ̀kùn Ọlọ́run á bẹ̀ ọ́ pẹ̀lú ògo rẹ̀ àtagbára rẹ̀ àjọ Ọláìdé Ṣehu. aw yakulu la. Ẹ ráwọn èèyàn ti sàmì jákujáku. Yakulu ẹni ó bá fẹ́ fi nǹkan gidi sínú bá a ti ń palẹ̀ máa ń pa fẹ́ sínú yìí ẹlòmíì inú sàárè ni wọ́n bò mọ́ lálẹ́ yìí. Yakulu tọ́nsẹ́nu yọ̀dọ̀yọ̀dọ̀ ta ni ọ̀dákẹ́ tọ̀ dákẹ́hùn. Yakulu tọ̀ dákẹ́hùn. tọ́ bọ̀wọ̀ Al-Qur'ani hùn láàrin ìṣẹ́jú kan torí tànábì. aw yakulu Ọláìdé Ṣehu tí ó bá tún yàtọ̀ sí tí ó bá tún yàtọ̀ sí yóò tún máa dání. Yakulu aw yakulu. Èmi á nífẹ̀ẹ́ ni tó bá nífẹ̀ẹ́ mi. Yakulu Ọdún tó lọ la bá ti wá Ọláìdé Ṣehu ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí Ọlọ́run ò ti kádàrá lọ́dún tó ń lọ lọ́dún yìí náà lẹ̀ tó ń bọ̀. aw yakulu ìfẹ́ wo lójú bá wọn lọ. yakulu ṣé wàá sílẹ̀ yìí bàbá mi ò gbọ́ rí ni. aw yakulu ṣé wàá sílẹ̀ Ọláìdé Ṣehu ò gbọ́ rí. yakulu wàá sí kọ́ ìfẹ́ ni. yakulu bàbá ìfẹ́ ni ìfẹ́ ni ibi ìfẹ́ bá sì wà ní gbogbo nǹkan máa wà ń bẹ̀. yakulu aw yakulu. Ọláìdé Ṣehu wá fún mi ní topic nípa àmánà. Ìyá tí ń wọ àárín àwọn obìnrin yìí bọ́ọ̀ bá máa ń tó kàn kó kó mẹ́rin pátápátá ọwọ́ àrèdí kìíní wájú àwọn ọkùnrin nínú àwẹ̀. Yakulu aw yakulu. ọmọ tó kàn ní kó mẹ́rin pátápátá. Yakulu aw yakulu. Gbogbo ntí e farabalẹ̀ ń bẹ lára yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tún wá jẹnu Ramadana kọ̀gbọ́n tẹ́lẹ̀ gan yín. Yakulu aw yakulu. ọjà wa ní àwẹ̀ ni. Yakulu aw yakulu. kí ogun yóò máa gbé yà yín. Yakulu la. ẹ yòbó ń ṣe Ọlọ́run mọ́. Yakulu ẹni bá yòbó ń ṣe Ọlọ́run dáadáa ọmọ òní kú mọ́ lọ́wọ́. sallallahu alayhi wa sallam. ẹni bá yòbó ń ṣe Ọlọ́run dáadáa kò ní kánjú kú. sallallahu alayhi wa sallam. ẹni bá yòbó ń ṣe Ọlọ́run ìrẹ́ ni yòbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. Al-amanatu ìgbà fipamọ́ ǹjẹ́ ń bẹ láyé mọ́ kò sí láyé mọ́. Ọláìdé al-amanatu ìgbà fipamọ́ ní ń jáyé orí rúdurùdu. àìnígbà fipamọ́ mọ́ àìláfọkàntán ara ẹni mọ́ ni ọjà yóò ṣẹ́tù mọ́. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. badal isti'aza wal basmala inna aradna al-amanata ala samawati wal ardi wal jibali. wa bayna yamina wa ashfaqna minha wa abala al-insanu innahu kana zaluma jahula. Ọlọ́run ní àmánì mi Ọlọ́run anírè sánmà jọ lè gbá sánmà lóhùn ò tó bẹ̀ kọ́ wọn gbà. inna aradna al-amanata. Ọlọ́run nírè lẹ̀ àmánì mi Ọlọ́run so lè gbá
ilẹ̀ ilé mi ò lè gbà. ala samawati wal ardi wal jibali. Ọlọ́run ní gbogbo àwọn òkè àwọn òkè ńláńlá jabali hudu òkè ní jabali turi sina òkè ní jabali abiu kubeisi òkè ní gbogbo òkè bẹ́ẹ̀ tí ń bẹ láyé Ọlọ́run ní ṣe lè gba àmánì mi Ọlọ́run wọn láwọn ò lè gbà. fa bayna an yamilna wa ashfaqna minha. wa hamala al-insanu innahu kana zaluman jahula. àfàwọn ó ti gan pa ẹ má jẹ́ ó gan pa mọ́. inna aradna al-amanata. àfà fẹ́ràn mi púpọ̀. ala samawati wal ardi wal jibali. ẹ jẹ́ ó máa gbé bọ́dì nísìn. ẹ jẹ́ ó máa ṣe kí bọ́dì nísìn. yahmalnaha. bí n bá ti ń ṣe kí bọ́dì tí ń gbé bọ́dì títà. yóò máa jáwọ́ àmọ́ bá bá gan pa bí nǹkan bá gan pa ó dòkúnù. wa amala al-insanu innahu. bí ó bá tó yàtọ̀ sí fún yín ó tún máa dá ni. innahu. ẹ bá sàbí fún wa. kana zaluman jahula. àmánà tọ́lọ̀ ń fi lọ sánmà tọ́lọ̀ ń fi lọ ilẹ̀ tọ́lọ̀ ń fi lọ àwọn òkè tọ́lọ̀ ń fi lọ gbogbo tó fi lọ tí wọ́n sá fún páwọn tó bẹ̀ láti gbà ọmọ èèyàn ta pẹ́rẹ́ sí kóun lè gbà. wa amala al-insanu. àṣé ìdítọ́mọ èèyàn fi ta pẹ́rẹ́ àyà sí kóun lè gbà torí àbòsí tọ́mọ èèyàn ó sì ní. innahu kana zaluman jahula. ọ̀yá yìí. innahu kana ẹ bá parí zaluman rẹ̀. jahula. sámánà ń bẹ mọ́láyé lóòótọ́. inna aradna al-amanata. sọ́kọ lámàánà lérí ìyàwó rẹ̀ ṣé ìyàwó lámàánà lérí ọkọ rẹ̀ ṣé bàbá lámàánà lérí ọmọ sọ́mọ lámàánà lérí bàbá rẹ̀ sáàfà sáwàfà sátìẹ̀ lámàánà lára ara wa. inna aradna al-amanata. wà áyìnà àmánà ọláyídé mo dẹ̀ palẹ̀ mọ́ bíbá yìí wá gan ni o. ala samawati wal ardi. wà áyìnà àmánà bọ́ bá ti ní àmánà tinútinú tọkàntọkàn tọlọ́hún ò lè bímọ rẹ̀. ala samawati wal ardi wal jibali. àmánà ní máa ń jẹ́yàn ó sọ̀tẹ̀ àmánà ní máa ń jẹ́yàn ó di kúùpù àmánà ní máa ń jẹ́yàn ó pé píríkótó àmánà ní máa ń jẹ́yàn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́ bá ti ní àmánà yóò jọ máa sọ̀tẹ̀ bọ́ bá ti lámàánà yóò jọ máa ṣe jàmbá bọ́ bá ti lámàánà yóò jọ máa ṣe mọ̀náfìkì gbogbo ẹni àmánà bá sọnù lọ́dọ̀ rẹ̀ bó bá rí jẹ láàárọ̀ kò ní rí jẹ lọ́sàn-án àtàlẹ́. fa bayna an yamilna wa ashfaqna minha wa amala al-insanu innahu kana zaluman jahula. sábìtù bọ́n Ibrahim ṣebí wọ́n lọ́njọ́ kan lójú ọ̀nà ni wọ́n rí apu wọ́n wá mú apu ní fẹ́ǹsì oko olóko tí èsì oko wọn torí pé bí ń pa wọ́n sábìtù ọmọ Ibrahim ó ní wà á kálítù nísfà ó ní mo jẹ ààbọ̀ níbi apu tí mo rí ní ẹ̀gbẹ́ fẹ́ǹsì oko olóko yìí wà bá kíá nísfà ó ní gbà mo jẹ ààbọ̀ ohun tán ó wá kú ààbọ̀ fatadhakara annani la amliku hadhi itufaha nígbà náà mo wá rántí pé àbọ̀ apu tí mo jẹ yìí kìí máa ṣe mi mo ní mo ti jàǹbá oko olóko yìí ó ní mo wá lọ ẹnu géètì ibi tí apu náà ti bọ́lẹ̀ mo wá béèrè talẹ́ni tó lóko yìí gateman ló yọjú sí mi ó ní ẹni ó lóko ọ̀nà tó wà masiratun amyali ọ̀nà tó wà jìnnà ó jìnnà púpọ̀ àìmọye miles lóòrìn kó tó débẹ̀ wọ́n gbé mi sí àyín kí n máa ṣe kíni kí n máa sọ oko ni. wa izantumi talali amana. amanata la samawati wal ardi wal jibali. oṣù Kùránì náà wọ́n ní ọmọ akẹ́. istijaba ó ní so ngbà tó wá jẹ àbọ̀ yìí
ó ní olóhùn wá foríjì ni torí òun ò fẹ́ tó wọn jẹ láyé yìí tí ó dijú alikiyama tí ó jẹ balẹ̀jọ́ àgbákò fún un. àwa náà máa ń tà ń jẹ o. kó máa ró kìkìkì lọ́kàn tèmi àtọ́kàn tiẹ̀ nǹkan oní nǹkan tá à ń jẹ tí èsè tiwa àfikún Ọlọ́run ó foríjì wá bá a bá fẹ́ lẹ́yìn tá a fẹ́ lọ́mọ rẹ̀ tá a fẹ́ kọ́ mọ rí ó gbẹ̀yìn wá báwa ti jẹ́ gbẹ̀yìn rẹ̀ fáwọn tàná àfi ká lọ tọ́jú àmọ́ náà ká kó ń bí àgbákò. wọ́n mọ láàlì sánú iná o. iná o kàná bọ́ọ̀lù. ẹ̀jà òòlà. ẹ bá ń pariwo aláwọ̀ kì í rí yín. iná àròdìmọ̀ àmọ́nẹ́ta. ó ní ṣé ẹni bẹ̀ jìnnà wọn ló jìnnà ó dá júwe bẹ̀ fún mi ó bá júwe bẹ̀ ó júwe ọ̀nà ta ló jẹ́ ápù bíi irú èkó yìí wọ́n lẹ́ni ó ní oko tí ápù rẹ̀ ti bọ́ọ̀lẹ̀ sí fẹ́ǹsì oko olóko ń bẹ bíi irú Kánò ó ní fasa aptu ilẹ̀ Kánò mo bá lọ Kánò torí àbọ̀ ápù tí mo jẹ kó má bàa jẹ́ balẹ̀jọ́ àgbákò fún mi. alásámáwátì wàlẹ́ wàlìjìbáàlì. ó ní gbà mo dé Kánò lápèjúwe ibi tí wọ́n júwe fún mi mo délé ẹni tó ní oko yẹn mo sálámà asalaamu aleyka ya Abdallah ó lẹ́ni ó lóko ló bá jáde sóhun òun ò lápọ́ìntmẹ́ǹtì kankan pẹ́ nìkan wá òun bọ̀ wa aleyka salaamu ya Abdallah ta ni wọ́ ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti rí mi yìí ń lọ ládùúgbò yín kan lẹ́kọ̀ọ́ mo rí oko kan apu ọbọọlẹ mo jẹ àbọ̀ ń bẹ̀ mo wá rí i pé ìgbà yọ̀ǹda kí n tó jẹ àbọ̀ apu tí mo jẹ uridu an tusammihani wíwá tí mo wá yìí mo fẹ́ kẹ́ forí ẹ̀ṣẹ̀ apu tí mo jẹ àbọ̀ rẹ̀ tí ń gbà yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ yìí lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ forí rẹ̀ jì mí ni. fàbẹ́yìnà ayyamina wà ṣùfàkùnà minha wà amala al-insanu. iná ó kana zaluma. jahula. bàbá wa afa wa ńláńlá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi bá ní ṣé n tó fẹ́ nu o fẹ́ kí n forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ kàlá anala usammihaka ìní forí jìn ọ́ ẹ bá ń pariwo Ọlọ́run ẹ bá ń pariwo Ọlọ́run ń bọ̀ bàbá wa tí wọ́n ṣe ọpẹ́ fún wa lẹ́ẹ̀kan wọ́n níwòye ọdún tó lọ bì kan la wà nínú pa wà lockdown àwọn kan padà wà nínú lockdown tí wọn ò sí láyé mọ́ lónìí. ó ní anala usammihaka ó ní ní foríjì hàn illa iza qabalta sharti haza àfi tó o bá tẹ̀lé májẹ̀mú tí mo fẹ́ ta kalẹ̀ fún ọ yìí tó o bá ti tẹ̀lé májẹ̀mú yìí instruction tí mo fẹ́ sọ fún ọ yìí tó o bá ti tẹ̀lé yìí foríjì hàn ó sì rà foríjì hàn lọ́hùn. kana zaluman jahula. ọkùnrin yìí sáforíjì ni wá ó ní kíni má ṣàrùtù kíni ṣàrùtù kíni ẹ jẹ́ mọ́ ó ní bẹ́ẹ̀ ni ó ní mo àfi kí n fún ọ ní ọmọ mi mo fẹ́ kó o fẹ́ ọmọ mi uridu an atazawwaja ibnati mo fẹ́ kó o fẹ́ ọmọ mi obìnrin ọkùnrin yìí wá ní kí n tún fẹ́ ọmọ yín wa haza fadlun azim ọ̀làlẹ̀ tún fẹ́ dá mi yìí àní mo sẹ̀ kẹ́ foríjì mi ẹ̀ tún wá lẹ́ bọ̀ mí lọ́mọ bàbá olóko ní kàlẹ́ anala ogashiyaka májè tán májè gé ọ ẹlòmíì máa géèyàn máa màyàn gé máa tàyàn ọba màyàn tán ọlọ́wọ́ padà tán ọba máa burú ṣe tó ọmọ wèrè pọ̀ ọwọ́ ẹlòmíì wèrè pọ̀ ọwọ́ ẹlòmíì ọmọ dáńbùlò ọmọ àṣẹ yóò dùnú lójú rẹ yóò ṣe bọ́jẹ́ lẹ́yìn. zọlúmọ̀ jahula. máa ṣe ó rí pé òní rí pọ́pọ́ tó èkú ọmọ rẹ náà ó tún bọ́ sínú òsì ni. kana zọlúmọ̀ ọláyídé jahula. ọ̀rọ̀ àfi kí n parí ìtàn yẹn fẹ́. kí n máa bọ̀ wá. kana zaluman jahula. àbá wa lálápẹ̀rẹ̀ ṣé wàá di. ó ní ànàlá ogashiyaka ìní sàbòsí fún ọ. ọmọ tí mo ní kó fẹ́ yìí fa inna ibnati hazihi sama'un la tasma. farabalẹ̀ amuya'un la tara bakima'un la tatakallam. كصيحة لا تقوى على الكيان. لا إله إلا الله. إنه كان
ẹ dá mi lóhùn. ظلوما ó lọ́mọ tí mo fẹ́ fún ẹ yìí arọ ni kò lè rìn, إنه adití ni kò gbọ́rọ̀, كان afọ́jú ni kò rí náà. ظلوما kasihatun la taqwa ala al-qiyam, àfìdíwọ́ ni kò lè rìn. ظلوما جهولا bakimahun la tatakallamu, bakimahun la tatakallamu, ọ̀yàyà ni kò lè sọ̀rọ̀. ó pe bàbá ó tún lọ́mọ. كان ظلوما جهولا wọn náà pe bàbá máa ràn jù. pe bàbá إنه ẹ lákùn pe bàbá máa pe bàbá. كان ظلوما ọlọ́jà rí pé جهولا ẹ yòókù ànábì mọ́ oje. إنه ọláyídé mo palẹ̀ mọ́ ní wọ́tà ní. àfààyè àfààyè àfààyè. إنه كان ظلوما جهولا ọlọ́mọ tí ń fún ẹ nìyẹn o, ọmọ tí mo fẹ́ fún ẹ nìyẹn o. la ilaha illallah muhammadun rasulullah sallallahu. ó ní ṣé kí n lè ráforíjì Ọlọ́run. qabiltu zawaja. إنه qabiltu zawaja. ó ní màá fẹ́. mbọ́ farabalẹ̀ má jà kéwú púpọ̀. ó ní ọ ma wá sí express ṣe ni. gbogbo ẹ̀ la mọ̀ sí, gbogbo ẹ̀ la dọ́ndọ́ndọ́ndọ́n jásí rẹ̀. wọ́n wá gbé máìkì fún wa básìkò jẹ́ ó síríọ̀sì dáadáa nù. ò lè tó bá wọn o, ò lè yẹn ayé ò lè tó bá wọn. إنه má máa bàsìkò alásìkò jẹ́ àwọn èèyàn bí sì nu ayé tayọ gbogbo èyí hùn. ظلوما ó mà ṣe o. جهولا kí n máa wọ láyédè kí n máa wà ìmáàmù àfààní máa gbé ní wà mí bàbá. إنه كان ظلوما ẹ yóò ànábì mọ́. جهولا qabiltu zawaja. wọ́n wá so yìgì ọkọ òríyàwó ìyàwó rọkọ. afọ́jú wọn ò ríra wọn ní wọ́n so yìgì gáíbà ni wọn ò ríra wọn. bàbá Sábìtù bínú Ibrahim wá sọ fún pé kọ́kọ́rọ́ ibi tó ti rí ìyàwó rẹ̀ ni tó bá ti kírun tán ìṣá gba kọ́kọ́rọ́ kó lọ sílẹ̀kùn kó lọ wọ́ ìyàwó rẹ̀ arọ kó lọ wọ́ ìyàwó rẹ̀ afọ́jú àdìtì kó lọ wò. sọ̀rọ̀ pé báyìí pé wọ́n ni ọjà pa ni. إنه ọjà àbá. إنه kéjì ẹsẹ̀ yẹn ò nìkan gan ọ̀jẹ̀ ẹsẹ̀ yẹn ò gan lásán. wọ́n kàn pè ọ́ fún kinní kan wọ́n pe àfa àwọn kidnapper gbé ẹnìkan wọ́n gbé ńgbà wọn wá ní kó mú nọ́mbà kalẹ̀ nọ́mbà ẹni tó wá kó mú kalẹ̀ ó jẹ́ nọ́mbà kòríkòsùn rẹ̀ báwọn kidnapper ti pé báyìí pé báyìí àfa ó pa fóònù lẹ́ẹ̀kan náà ni. إنه nígbà tọ́lọ̀ ń wá yọ ẹni yẹn kótókọ́lọ̀ ń tó yọ ó wà ní abẹ́ máa ríra mọ́ ni ó ti dákọ̀ wọn. ó ní abẹ́ máa rí lágbájá nọ́mbà mi wá ló wá kọ́kọ́ fáwọn kidnapper sí kó tó wá gbé òun náà ni. ظلوما جهولا àwọn àfa bá a ti ń rẹ́rìn o à náìsì dénú إنه wàláì ẹ̀rín ìwèrè lákànrin كان náìsì ظلوما dénú. جهولا báyìí kí bá a ṣe ń rẹ́rìn yẹn la fẹ́ràn ara wa bẹ́ẹ̀ ni ó bá dá gan. إنه wàláì ó bá dá wàláì mọ́ àdó fi kéwúlẹ̀ dẹ́sẹ̀ حياكم dákun. الله wàláì kò bá dá gan wàláì kò bá dá gan kílẹ̀ ẹ̀rín tá a mọ̀ ní síra wọn ta gbangba tá a mọ̀ sí rí ibú lẹ́yìn. إنه kò dáa ó máa ń ṣe bẹ́ẹ̀ ò lè rówó lé san dáadáa. كان ظلوما جهولا ó máa jẹ gbèsè gan ni. إنه jára ẹ jẹ́ kẹ́rin rẹ̀ máa dénú. كان kẹ́rin rẹ̀ máa dénú. ظلوما جهولا àgbóṣègùn ó sì lọ tó báyìí. إنه àwa la ní. àfa àwa tí wọ́n ń ṣe yọrọ ìdúlé kan òun látẹ̀kan ní sí tàbí kò sáyé. كان ظلوما kọ̀bíltù zawaja àwọn afún kọ́kọ́rọ́ olódì Sábìtù bun Ibrahim onígbà tó ń kí ìṣá ìtàn lamma salla Sábìtù lè ìṣá kéwù ni إنه mo mọ̀ dáadáa mo mọ̀ bí mo ti lówó mo ní ma kéwù náà كان wàláì mo tún lóhùn ظلوما mo tún ní bíbí جهولا gbogbo ẹ̀ pọ̀ ó pọ̀ إنه kí ni jẹ́ pé pọ̀
ọ̀pọ̀ kẹ́ ọ̀pọ̀ gan. ظلوما ọ̀pọ̀ wàlá fàkà anabi gan sọ anabi lọ́wọ́ mi ni liwa àsíá tí gbogbo mùmí ni ó dùn sí lábẹ́rẹ́ jọ́ àkíyàmá wàlá fàkà tó bá ní ń ṣe fáàrí mo fi ju anabi ni torí rírì ọ̀dà òní kódà yín tún ṣe fáàrí rírì ẹ̀ yí àdànù wọ́n máa fò sí ṣe fáàrí máa fòdó ṣe fáàrí. Nazolu Ọláìdé mo palẹ̀ wọ́n wá jù báyìí lọ. bí mo ti wá lónìí lọ́dọ̀ Ọláìdé mo fẹ́ tẹ̀ sójú rẹ̀. máa rẹ́rìn fa máa rẹ́rìn fa máa rẹ́rìn fa. ó ní gbà tó ń ṣílẹ̀kùn yẹn bóun ti ṣílẹ̀kùn yẹn òun sálámù asálàmù aleyki ya bintallahi ó ní lẹ́ẹ̀kan náà kọ́mẹ̀t rọ́dẹ̀t lì sàlámù ọba ní wa aleyka sàlámù ya dalin wa aleyka sàlámù ya honi wa aleyka sàlámù ya bèbí wa aleyka sàlámù ya suwiti. Àwa ya gan buwẹ́rì. Ọláìdé Nazolu ma. Ó ní ìwọ̀n ṣe sábìtù ìwọ̀n ṣe lè mọ̀ pé akabara ni abuki annaki sama amiya bakama kasihatun la taqwa ala alqiyam akabara ni min qabl bàbá rẹ̀ ròyìn fún mi pé afọ́jú ni ó lè sọ̀rọ̀ ó rí náà ó lè dìde obìnrin yìí wàláhì ma kazaba abi bàbá mi ò parọ́ ẹnà ni bàbá mi pa fún ọ. سيلودا وني بلاغا وني الاستعارة أفضل من الكناية والكناية أفضل من التصريح bàbá mi ò parọ́ ó pòwe fún ọ ni ó wò pé ṣerú yín sì tún kù láyé ó jẹ àbọ̀ ápù látòdìdí ọ̀nà tunutunu ó sì rí sáàfù èmi kalẹ̀ fẹ́ni tó bá jẹ́ ní ire láyé tóun ó fi mí sẹ̀san rẹ̀ fẹ́ni ire láyé ó ní tó jẹ́ kí bàbá mi sọ fún ọ pé afọ́jú ni mí ó ní wàláhi má kazaba abi bàbá mi ò parọ́ ojú mi yìí èyí fi wọ́n nǹkan burúkú láyé àfàlù Qur'an etí mi yìí èyí fi gbọ́ nǹkan kan mi láyé àfàlù Qur'an ẹsẹ̀ mi yìí èyí fi lọ́bi kankan láyé àfibi tọ́lọ́hún. iná ni ìdí mi fi ibi tí mi máa jókòó náà ni máa wọ kálúwà dáìmà. Zaluma. ẹnu mi tí ó sọ̀rọ̀ ìmọ̀ fi ka Al-Qur'an àṣàṣàlátù ànábì ni. Jawula. inú sábìtì wa dùn fatabasama ó wá rẹ̀ ni ó smile wọ́n wá hug ara wọn. wọ́n peck wọ́n hug wọ́n kiss. ngbà wọn wá ṣe yẹn tán ara ọkùnrin tí afọkùnrin tó bá jókòó bó nìkan ni ò ní mọ. abadé gbogbo bí bẹ̀ ń tọ̀tọ̀ àfi kí gbogbo nǹkan máa ṣe. bọ́dà àwọn bàbá wa tí wọ́n láwà nígbà wọn náà tún rẹ́rìn. Zaluma. Jawula. onílé kan náà wọ́n bá gbé ní gàngàndó wọ́n bá gbé pàfẹ́yìn rẹ̀ kanlẹ̀. mo sán ọmọ ilé rẹ̀. mo lu gángan rẹ̀. Zaluma. Zaluma. Jawula. Madibo ó ní gbà mo sí tán ọlọ́run ní oorun jọ náà kó di nǹkan kó di abudan taqiyan naqiyan khashiyan lillah ó di ẹrú ọlọ́run tàlẹ́rú náà oyún tí wọ́n fi bíjọ́ náà Abu Hanifa ni. Innahu kana. Abu Hanifa náà foyún ọjọ́ yẹn bí. Zaluma. nínú àwọn àmárùn mẹ́rẹ̀ẹ̀rin tá a ní Abu Hanifa ẹ wo tó pilẹ̀ wọn oore ló pilẹ̀ wọn àtàníyàn àti àmánà ṣé wọ́n lámánà pẹ̀lú ojú rẹ̀ ṣé wọ́n náà mọ̀ tó ń fojú rẹ̀ wò ṣó mọ̀ tó ń fetí rẹ̀ gbọ́ ṣó mọ̀ tó ń fẹnu rẹ̀ sọ ṣó mọ̀ bí tó mọ̀ fẹsẹ̀ rẹ̀ rìn lọ gbogbo ń tó bá ń ṣe tí ọba dáa bá lọ àbọ̀ padà bọ̀ lórí rẹ̀ àtọmọ rẹ̀.
Ya ilaha illallah la masolo ni illallah la ilaha 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 illallah ibadallah rijalallah ainuna bi aunillah istijaba wa kunu aunana billah asana zo bi fadlillah bi haqqillah rijalallah ainuna bi aunillah madaditu yadi ilayka likay tamudda yadayka nahwa yadi shifahuna la ilaha illallah shifahuna bàbá wa bàbá lọ́tẹ̀ àfàgbà Shehu Abubakar ọlọ́run ní jí ó bàjẹ́ fún yín àmín ọlá alùbáríkà ní Muhammad sallallahu alayhi wa sallam ọlá àwọn ẹni ọlọ́run wọlá bàbá Maulana Shehu Yahya Salati ọlọ́run níjọ́rọ̀ yín ó dojúrú àmín gbogbo àtàgbádùn wà sínú ẹja pariwo pé Allahu Akbar a lọ sí àyè kí àgbà ìkóná bàbá wa àgbà alárànṣe bàbá Istijaba ẹ máa múra kalẹ̀ o ẹ̀yin lẹ́sàdúrà àṣeyọrí o ọlọ́run ní jí ó bàjẹ́ ọlọ́run ànábì ájúwọlá ilé Shehu jọ torí ọlọ́run kankan ntọ́lódé bá lóun ó ṣe ni ojú á bá wọn ṣe ìwọ òkè òun gba bribe lọ́wọ́ pàbí ó dà kórè òkè. a fẹ́ gba owó fún bàbá àgbà alárànṣe ajíláìdé ẹ máa bọ̀ o bàbá wa ọ̀tẹ́ ọlọ́run ó sọ yín délé o ọlọ́run ó sọ yín délé o